ẹnìkan bá mi sọ̀rọ̀ láìpẹ́ yìí lórí fóònù. Ó ní wọ́n introduce òun sí business kan. Wọ́n bọ́ owó tó kù lọ́wọ́ tòun. Òun ti kólé business yẹn, òun ti kólé ọjà yẹn. Ó ní ṣùgbọ́n láti ìgbà tóun ti sanwó, ẹni tí ó introduce òun ò rí pè mọ́. Òun ò rí contact mọ́. Delivery date tí wọ́n fóun ó ti kọjá, òun ò rọ́jà. Ó receive mail tó máa track ọjà ẹ̀. Ó ní mail yẹn òun ti kọ reply fún wọn, òun ti message mail yẹn, there was no reply. Ó ní link kan, wọ́n send the link kan sóhun. Link yẹn ló ń sọ gbogbo levels tí ọjà yẹn máa gbà. Ó ní link yẹn ò lọ mọ́. Ó ní business tòun ti ń crumble. Ó ní in fact ó lóun ti wọ gbèsè. Ìgbà tó sọ gbogbo ẹ̀ pẹ̀lẹ́kún, gbólóhùn kan tí ẹ̀mí Ọlọ́run ṣáà fi sí mi lọ́kàn pé kí n sọ fún ni wípé the battle is of the Lord. Ogun yìí ó ní ti Olúwa ni. Mo wá sọ fún wọn ní ara ẹ̀mí Olúwa ní sọ fún wọn wípé ogun yìí ó ní ti tòun Olúwa ni. It is not your battle. Mo wá sọ fún. Mo ní mail tí wọ́n send sí ẹ yẹn tó fi confirm payment tí wọ́n fi ní kó máa. Mo ní lọ print ẹ̀. I told her go and print it. Mo ní tó bá ti print ẹ̀, tó bá ti fẹ́ sùn, kó tó sùn lálẹ́, gbé sílẹ̀, kó kọrin, kó jó yíká, kó yin Ọlọ́run. Tó bá ti yin Ọlọ́run bẹ́ẹ̀, pépà tó print yẹn, kó wá ka pẹ́pẹ́pẹ́, kó fi sí ìgbèrí ẹ̀, kó sùn. For as long as you can do it, mo ní go and do it. Because the God said the battle is for him. Lo and behold, Ọlọ́run ṣe é fún ọjọ́ mẹ́ta. Láàrin ọjọ́ mẹ́ta yẹn, ó ní ìgboyàwó ọkàn tòun balẹ̀ díẹ̀. Òun ṣáà ń lọ ṣọ́ọ̀bù, òun ṣe díẹ̀. Lẹ́yìn ọjọ́ mẹ́ta, agbára tòun ò gbé mọ́. Ìpayà tún bẹ̀rẹ̀. Bàtà àwọn tó onígbèsè ti bẹ̀rẹ̀ sí ń pè òun. But lo and behold, lẹ́yìn ọjọ́ keje tó bẹ̀rẹ̀ kínní yẹn, ó kàn recall, ó pìkẹ̀. Ó wá jẹ́ ẹni tó introduce ẹ̀ sí business yẹn. Ẹni wá sọ fún pé jọ má bínú, láti bí ọ̀sẹ̀ méjì nísìn ni mo ti wà ní agbódùn àwọn ọlọ́pàá. Òun ló fà á tó òfin rí mi contact. Ọ̀rọ̀ business náà ló gbé débẹ̀. Ó ní má wọ́rì, ní títí ọ̀túnla ọjà ẹ̀ máa dé. Ọjà yẹn ò tọ́jọ́ kẹta tẹ́ni ẹ̀ dá fún un. The next day tó receive call yẹn, ó receive another call wípé kó fún ọ ní address ibi tí wọ́n máa já ọjà ẹ̀ sí. When we are in Christ, tí a bá ń gbé nínú Kristi, ẹ̀gbọ́n kò sí bí ogun náà ti lè dìde sí wa. It is not our battle. Àwa bàbá àti ìyá mélòó nínú wa ló lè rí ogun tó ń bọ̀ tó máa wá ti ọmọ síwájú wípé ìwọ ọmọ lọ kọjú ogun yẹn. A ò lè ṣe. Bẹ́ẹ̀ náà ni bàbá wa tí ń bẹ lọ́run kò lè dá wa dá ogun yẹn. He cannot leave you with that battle. He will fight your battle for you.